وأولاكم الله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن الله غفور رحيم يرتوبا إن الله غفور رحيم يرتوبا بالو لونغوبا إبيان IDJ promotion dòun ló gbé wa débi àtúmọ̀láwa yìí Gbogeraye bàbá ìṣọ́lá o. gbogbo wa pátápátá náà wá síbí ayọ̀ tá fi lé sí láyọ̀ láyọ̀ la máa bá lé àyíndé ẹ̀ẹ́dẹ́mi dàrẹ́ ìbálẹ̀ bàbá mi o. Alhaji Fansi mi Alamuade baba doctor Ọlámọ́ni ikú kalẹ̀ èèyàn mi o aniki bébì mo kíákíyẹ ẹ bá ń tọ́jú bá wàhálà eléwé ń jẹwé ìdọ́ǹtẹ̀ tàtijọ́ra ìdọ́ǹtẹ̀ tipẹ́ ìdọ́ǹtẹ̀ tàtijọ́lẹ̀ gbọ́ àṣàmọ́ olórin òní wálẹ̀ ọlọ́run ọba tún gbá gbogbo olórin tó ń bẹ níbí ẹ̀yin jù ṣiṣẹ́. Wàràfánàhùn mọ́kànà àlìyáwó ọ̀pá oníwálẹ̀ lọ́lọ́run ọba ọkùnrin tuntun ò sí mọ́ obìnrin tuntun ò sí mọ́ gbogbo wa pátá fíálẹ̀ yus ni wá àjẹkù ni wá ọtúbọ̀láwa yìí Ọlámọ́ni alọ́kùnrin tuntun ò sí mọ́ obìnrin tuntun ò sí mọ́ gbogbo wa pátá fíálẹ̀ yus ni wá àjẹkù ni wá. Small lawyer òní jẹ tẹnìkan jẹ rí ebi ni ò pa ẹ́ ò lè do ẹni tẹnìkan dórí ìkórìíra ló ní ò lè fíngà ẹni tẹnìkan fíngà rí ìkórìíra ló ní èmi ò ká jẹ́kù àbàṣà ni ò bá mi láàmú mi ò ká jẹ́kù. èmi ò ká jẹ́kù Alhaji àbàṣà ni ò bá mi láàmú lọkọ lọ́jọ́ sí pé ìdí ńlá ìdí ni ìdí kékeré ìdí ni ìdí ọmọge ìdí adélébọ̀ ìdí ọlọ́mọ mẹ́ta ìdí ọlọ́mọ mẹ́rin ìdí arúgbó nìkan ló yàtọ̀ torí kò lè gbẹrù mọ́ ìdí gidi rẹ fẹ́ ṣiṣẹ́ London mi 24 hours kìíní mi kò pọ̀. kò má lẹ́kọ̀ọ́ mọ̀sánkodé wa tún mi òun rọ gbogbo ògbàṣà ó sá ti máa rí iṣẹ́ ṣe obìnrin tí ò ní ìdí kò yẹ kó wọ jeans ọyàn tó kéré sóhun náà ṣe kò ṣe fún bọ́yàn bá ti pọ̀ jù kò sí ò lè gbé tó bá wọ́n fi gbé aṣọyàn méjì dẹ́yọ kan àrísọ́nso ẹ ti ń kojú ẹ rọra máa ko ṣé kò ń dùn yín ni kò dìgbà tí ẹ bá kó dọ̀ fún kọkùnrin tó pé yìí mo fẹ́ kí ẹ rántí pé ọmọ kan ló sì máa mọ yàn yẹn. Ọlọ́run sọ ọlá o Ọlọ́run sọ ọlá gan èmi ga small lawyer kúrú àwọn kan tí àwọn kan sàn àwọn kan bukí àwọn kan já tó àwọn kan Ọlọ́run sọ ọlá o Ọlọ́run sọ ọlá gan omi òkun yàtọ̀ sí omi ọ̀sà omi ọ̀sà yàtọ̀ sí omi odò yàtọ̀ sí omi gọ́tà yàtọ̀ sí omi ojú yàtọ̀ sí omi etí yàtọ̀ sí omi imú yàtọ̀ sí omi ẹnu yàtọ̀ sí omi ara yàtọ̀ sí omi ọyàn yàtọ̀ sí omi oko yàtọ̀ sí omi ògbò. mi ò tí ì dé. Ganiatu ló ń náwó ọdún ẹ̀ńtà wa yìí IDJ promoter Indomie mara mo ń bọ̀ lórí ọyàn aṣẹ́wó sí ni ọlọ́mọdé kúkú obìnrin ó tún yá ẹja lọ báyìí ID yàtọ̀ báyìí tó bá ń gbọ́ 5 and 6 ọlọ́mọge ọyàn méje Indomie ọyàn obìnrin máa jura wọn lọ Alhaji ìsìnbọn parọ́ ẹ̀yin lẹ kọ́ wa Alhaji Fansi mọ̀ ń wí o 5 and 6 ọlọ́mọge ọyàn méjèèjì èyí tó kéré ní 5 èyí tó tóbi ní 6 àwọn ni wọ́n ń sọ́lé àwọn ni wọ́n di lé mú láláì rí wọn gé ọ̀pá o lè rí lé wọ̀ tó bá fẹ́ rí wọn gé wàá gbẹ́nu sí kan wàá máa fọwọ́ rà kejì tó bá ti ń ṣe yìí ó ń kí wọn orí ọyàn kì í pẹ́ wú orí ọyàn kì í pẹ́ dìde lórí ọyàn bá ti dìde kí á ní wá fún ẹ láì kò sóhun tí ó rẹ̀ ṣe ó ti jẹ go. ID tá a bá ń ṣeré fẹ́ ẹ jẹ́ ká máa sọ eré ṣe ọkùnrin obìnrin ẹ jẹ́ ká máa sọ eré ṣe
ọkùnrin obìnrin bá fẹ́ dóra wa ká tilẹ̀kùn mọ́ rí ọlọ́run ló máa tá dánwò àtẹ̀mí àtẹ̀yìn gbogbo wa ni mọ́là wàláhì gbogbo wa ni. eré tí mo mọ̀ tá máa ń bóbìnrin ṣe ọlá ká fọwọ́ ra tán ká gbẹ́nu sẹ́nu ká gbẹ́nu sọ́yàn ká gba wájú gbẹ̀yìn ká gbẹ̀yìn ká gba wájú ìkọjá ààyè kọkùnrin kó gbogbo ẹ̀ fóbìnrin kó gbé fún kó máa ń la ọkùnrin kan ló dánwò ó gbogbo ẹ̀ fóbìnrin ó gbé fún ó ńlá ó ńlá ó ńlá bó ṣe ńlá lódùn mọ́ lọ́wọ́ kan ní kiri bá gbóbìnrin ìyẹn bá wà yín mo kó ká tó wí ká tó fọ̀ ká tó jálẹ̀kùn wọlé kókó ti dìdàkudà bàbá ń ṣeré ìfẹ́ jẹ́ ká mọ̀ sọ eré ṣe. káìmù lọ eléré pọ̀ bá wàhálà ìbùkún ni fáwọn oníṣìnà àwa la máa ń bímọ gan indomie ìbùkún ni fáwọn oníṣìnà àwa la máa ń bímọ gan ègbé ni fúnra òkóbó ìrarungún ní tiwọn ègbé ni fóbìnrin táfo kólọ tí kò gbà lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ jẹ́ kó yẹ ó ti po dìdílé kan. mo ń bọ̀ lórí ọyàn eléré pọ̀ tó máa pé ẹ má ṣe ń gbọ́ ìbùkún ni fáwọn oníṣìnà àwa la máa bímọ gan tùǹgbà ègbé ni fúnra òkóbó ìrarungún ní tiwọn ègbé ni fóbìnrin táfo kólọ tí kò gbà lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ jẹ́ kó yẹ ó ti po dìdílé kan obìnrin táfo kólọ tó bóyí ó ní tó bá ti yá kó sá ti pe nọ́mbà mi òwúrọ̀ tọ̀sán alẹ́ kí ní fi ṣe ni àwọn yẹn lóbìnrin rere tó pè lánìmọ̀sán fọ̀gẹ̀dẹ̀ túbù tọ́ mi wò fọyàn sí mi lẹ́nu èmi àdàdélé ké ká jẹ̀dí ara wa ẹ já lọ báyìí ọmọge tí mo pè tí mo fẹ́ dó ó ní mo ti ga jù ọmọ tí mo pè tí mo fẹ́ fẹ́ ó ní mo ti ga jù ọ̀pá mo ní kí ló dé ó ní Mr. Gbogeraye bàbá bẹ́ẹ̀ ṣe ká bẹ́ẹ̀ ló kọ́ máa ga sí bẹ́ẹ̀ ọlọ́mọge kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ nǹkan kékeré bíntín kò tiẹ̀ kanlẹ̀ ẹ jẹ́ kájọ ẹ jẹ́ kájọ.